Wèrè lè ṣe nígbà táwọn mi ti yá pé kí n padà wá pick up láti ibi tọkọ mi ti stop mi. Pick up kọ́ TOP ní kó ti bẹ̀rẹ̀ ìgbà tí ìpín ti ní administrative knowledge tó ti lọ tó látẹ̀yìn pé àtẹ̀yìnwó ti máa lọ pa wọ́n àwọn táwọn wájú káàdì máa gbádùn lọ ni. Tọ́lú wá fún. Ọkọ fún mi kí ló dé kí ló ṣe yín náà. Ọkọ mi ẹfẹ abániṣayé lọ láìkí ẹ bá lè ṣe ń ṣe báyìí. Ayọ̀mídé Balógun ni ọkọ tèmi ń jẹ́. àbí báwo ṣayé ló fẹ́ yìí. ọkọ̀ tó ti rí kọjá ní tẹ́ fẹ́ máa ṣọ́wọ́ sí i àwọn dókítà ti jẹ́ kó yé mi pé àsìkò ti kú bẹ́ẹ̀. Free olówóbọ́dé free olówóbọ́dé fún mi lọ́wọ́. ẹ̀bùn lè dípò fún wèrè àfáà. ẹgbẹ́ máa bá wèrè fún owó ni fọ́tò tó wà ní ẹ̀dà. Fọ́tò ta ni? lọ́kọ́ kọ́tọ̀kọ́tọ̀ ẹ sọ̀hún jáde. Àwọn ẹbí ọkọ yín tó jẹ́ pé láti ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ sí yìí ti dé báyìí náà ti gbalé mọ́ yín lọ́wọ́. Túnbọ̀ ó ṣe mí lóore. tó túmọ̀ sí pé tí ìbá sínú ayé kí ló máa ṣẹlẹ̀. A jẹ́ pé èèyàn wáyé lásán. Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká wáyé asán. Àní o.